mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé àjíǹde ara àti àlàáfíà yóò máa jẹ́ fún wa o. ǹjẹ́ ẹ ti gbọ́ ọwọ́ bá o ògbúlù tún ti bọ́ nú omi ọwọ́ bá o fúnra wọn ni wọ́n á para wọn ìdá wọn náà ló ń pa wọn fúnra ara wọn ni wọ́n mọ̀ ṣekú para wọn. ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ìròyìn ayọ̀ lélẹ́yìí nítorí irú àwọn ìròyìn tó máa ń dùn mọ́ mi lélẹ́yìí. bẹ́ẹ̀ ni olórí àwọn agbésùmọ̀mí ìyẹn Kachala Jankare wọ́n mà ti pa o ní ìṣẹ̀lẹ̀ abẹ́lé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Katsina. bẹ́ẹ̀ ni ìyẹn Kachala Jankare wọ́n ti fẹ̀yìn ẹ̀ balẹ̀ débi pé wọ́n ti fọ̀nà ọ̀run hàn án ó sì ti wọ mọ́tò lọ sọ́run báyìí o. gẹ́gẹ́ bí ìròyìn tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ ni bí ògbóǹtarìgì agbésùmọ̀mí ìyẹn Kachala Abdulrahman Jankare níbi tí wọ́n ti pa látàrí ìjà abẹ́lé tó lọ ìyẹn ní Taskikia ní agbègbè Savannah local government area Katsina. ibẹ̀ ni wọ́n ti pè é tí ọlọ́jọ́ ti fi phone call pé tó lè fi receive call ọlọ́jọ́. ẹ gbọ́ kókó inú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé kìí ṣe òun nìkan ni o kò ṣe òun nìkan ni ọlọ́jọ́ dáì nọ́mbà ẹ̀ ó ní àtòun àti Achilles that Jankare was gunned down gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni o pé wọ́n ti mú Jankare ìbọn ti bà á ó sì ti kú. bẹ́ẹ̀ ni o ẹ wá gbọ́ bóògan ló ṣe kú àwọn wo ló ṣekú pa á. bẹ́ẹ̀ ni o olè ló mẹ́sẹ̀ olè tọ̀ which means na thief know the step of the other thieves. èbó ni o tó túmọ̀ sí àwọn agbésùmọ̀mí mi ni o. ẹ̀yìn tí mo sọ pé fúnra wọn ni wọ́n mọ̀ para wọn àwọn agbésùmọ̀mí mi ó wá dà pé àwọn yẹn fẹ́ ya wèrè gan ju títí Jankare lọ. àwọn agbésùmọ̀mí tí wọ́n mọ̀ ní Nazanku bẹ́ẹ̀ ni o àwọn ànọ́dá notorious agbésùmọ̀mí tó jẹ́ pé ọgbà wà lórí wọn gan. àwọn ni o tí olórí wọn dẹ̀ sì ń jẹ́ Dan Ori òun ló mú ẹ̀yìn Jankare balẹ̀ ó fi cascos. ṣe rí pé ọlọ́run ti ń gbèjà wa gbogbo ènìyàn ẹ wò ó oríire ńlá lélẹ́yìí nítorí wọ́n ti fún ara wọn para wọn o. tẹ́ ẹ bá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin gan ní kí ló dé kí làjọ ń pò débi pé àjọ fìbọn bára wa ṣeré àti pé wọ́n kàn fìbọn halẹ̀ mọ́ra wọn ni. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ gẹ́gẹ́ bí bó ṣe lọ. wọ́n ní kí ló ṣẹlẹ̀ látàrí pé wọ́n sì yí àwọn ọjà wọn àti àwọn nǹkan tó ń bẹ nínú ọjà tí ó jẹ́ títí àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ tuntun Nazanku wọ́n ní wọ́n sì yí ọjà wọn ní kí dẹ̀ ló ń bẹ nínú ọjà wọn. ìbọn ọta ìbọn àti magazine ẹrù ńláńlá àwọn machine tó kì àwọn ẹrù ìbọn tó kì. ní ọ̀sẹ̀ tó lọ ni a gbọ́ pé Jankare gbẹ́sẹ̀ lé àwọn ọjà Nazanku ìbọn Nazanku àwọn ọjà rẹ̀ bí ìbọn bí ọta bí magazine tó le bí ráfù tó bad bí àwọn sniper tó ń gbọ́mọ lẹ́yìn ẹlẹ́hà. bẹ́ẹ̀ ni o wọ́n ní la gbọ́ wípé wọ́n gbẹ́sẹ̀ lé àná alánà yìí wọ́n sì tún gba báàgì o wọ́n tún gba báàgì tó jẹ́ pé ọta kún bẹ́ẹ̀ ìbọn tún kún bẹ́ẹ̀ magazines ńláńlá ló ń gbénú ẹ̀. èyí ló wá múnú bí àwọn agbésùmọ̀mí tó kù ìyẹn Nazanku tí wọ́n ṣe fìjà kẹta nìyẹn o lọ́ba kọjú Jankare wọ́n kàn kó fún ní kẹ́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 
Jàǹkárè ṣe balẹ̀ nìyẹn ò lọ bọ́ sígbà tí àwọn ọlọ́jọ́ ń pe miss call wọ́n pe kọ́ọ̀lù Jàǹkárè lọ́wọ́ bó ṣe rìsíìfù kọ́ àwọn ọlọ́jọ́ nìyẹn. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ Yorùbá tó sọ pé ẹ̀jẹ̀ àṣerere torí àti sùn
òun ló ṣẹlẹ̀ sí Jàǹkárè o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ní àwọn 7 péré ṣé bẹ́ẹ̀ ni ìwà Jàǹkárè ṣe burú tó ni. Wọ́n ní àwọn 7 péré ló wá síbi tí òkú ẹ̀ níbi tí wọ́n ti fẹ́ gbé wọlé kò tẹ̀ jẹ́ kílẹ̀ gan gbà ó jẹ́ kílẹ̀ gan reject ẹ̀. bẹ́ẹ̀ ni kí ọlọ́jọ́ tó dé bá Kachala Jàǹkárè ó jẹ́ ẹnìkan tó yẹ pé ó já wèrè gan. Ìwà wèrè gan ló wà lọ́wọ́ ẹ̀ nínú àwọn ìwà agbésùmọ̀mí. Òun dẹ̀ ló gbaṣẹ́ lọ́wọ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí yẹn Kachala Usman Modimodi òní tó dẹ̀ pé ìyẹn náà ti pa lógúnlógún ó ti pa lọ́gọ̀lọ́gbọ̀n ní Dotusima Sanfana àti Kofi local government torí Jàǹkárè náà ti ṣe tiẹ̀ lọ ṣùgbọ́n sì ọlọ́run ò ṣe o wọ́n ti para wọn. ẹjẹ́ pàtẹ́jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan ní okay dey play ẹ̀mí ló lọ́ fẹ́ pa arákùnrin ó lè jẹ́ pé ó lápájì bóyá ó lápájì wọ́n ní ẹ̀mí ló lọ́ fẹ́ pa pé wọ́n ti pa tẹ́lẹ̀ sọ́dẹ̀ ti gbé e bẹ́ẹ̀ nìkan ní ẹ wo eyín wèrè ó tún rẹ́rìn lọ sọ́run bẹ́ẹ̀ nìkan ní the only way that your life can be claimed not through our so-called security. wọ́n ní àwọn wèrè bíi tiẹ̀ náà ló pa ẹ́ ọ̀nì bó ṣe ń lọ yìí ọ̀run làálà inú iná ló ń lọ èmi kọ́ mo lè sọ mi ò débẹ̀. wọ́n ní òkú ẹ ìsìnkú ẹ kò ní jẹun tó dáa kò ní bọ́ lọ́run lé. bẹ́ẹ̀ nìkan ní ó jẹ́ káwọn áńgẹ́lì ìjọba ọ̀run ti máa ṣẹ́wọ́ sí báyìí báyìí. bẹ́ẹ̀ nìkan ní àwọn wúndíá please how many virgins will be given to this one when you get to heaven. àwọn wúndíá mélòó ló máa fún eléyìí tó bá dé ọ̀run ṣé ọ̀run àpáàdé ni àbọ̀ ọ̀run rere nítorí wọ́n sọ pé iye èèyàn tó bá pa ló máa fi ní ládá. àwọn wúndíá mélòó ajẹ́pọ̀ ń lọ tẹ̀dí ní ọ̀run nìyẹn o ó ń lọ gbólóṣó lọ́run ṣólóṣó tún wà lọ́run ni. ẹ wò ó bẹ́ẹ̀ nìkan ni ajẹ́pẹ́ ìwọ precious ìwọ ló máa jẹ́ wúndíá tó máa lọ dúró dé lọ́run. bẹ́ẹ̀ ẹja tó ka tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ìkànnì may he so painfully rest in hell fire ó ga o. wọ́n ní látàrí àwọn èèyàn tó ti pa sẹ́yìn wọ́n ní ìsìnkú rẹ̀ ní ṣan tó dáa jẹ́ ìsìnkú rẹ̀ kò ní ṣan tó dáa jẹ́ rárá pé ẹni tó bá ti fi ìbọn pànìyàn ó jẹ́ kó tí ẹ̀yìn ẹ̀ tàgbá kó rọ́bà jiná tún lé lórí ni. ẹ wò ó a ò ní rí jù báyìí lọ o nítorí Jàǹkárè ti bá tirẹ̀ lọ wọ́n ti yìnbọn fún. bẹ́ẹ̀ nìkan ni ṣé wọ́n fi ra wọn ka scott ni tí agbésùmọ̀mí kan bá pa agbésùmọ̀mí kan wọ́n máa sáré post ara wọn o wọ́n fi ń ka scott ni ìjà ayédè ti bẹ́ sílẹ̀ láàrin wọn. tó a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣe àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò. ẹ wá gbọ́ ìgbẹ́ tó wá láònídé òun láònídé báwo la fi ń kì í pé ó dàbọ̀.